ọjọ́ ẹtì lónìí lágbára ọlọ́run àánú ọlọ́run yóò wà gbogbo wa rí àmín. ìròyìn fẹlifẹli náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ kẹta nínú oṣù kọkànlá ọjọ́ ẹtì ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún à ń padà bọ̀ kí ìròyìn kó tó tẹ̀síwájú. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọmọye tó díje dupò ààrẹ lábẹ́gbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìbò táwọn ààrẹ èyí tó wáyé nínú oṣù kejì ọdún 2023 yìí, Peter Obi òun mà ló ti sọ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn ní àwáwí kankan bí tí ń kó kéré mọ́tò láti wà nínú ìṣẹ́hun ìyà èyí tó gbé orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ èyí tó gbé wọ̀ báyìí bíi agbádá ẹ̀wù. Ó ní èyí kò ṣẹ̀yìn èyí tí àwọn orílẹ̀-èdè Nàìjíríà kùnà láti dìbò fún ẹni tó tọ́ àti èyí tó yẹ fún mẹ̀sáyà èyí tí ó mú ògo orílẹ̀-èdè Nàìjíríà padà bọ̀ sípò, bí kò ṣe wípé àwọn tí wọ́n wọ ọkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà sẹ́yìn èyí ni wọ́n dìbò yàn tí wọ́n sì mú ètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n dàbàrú rẹ̀. Peter Obi tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní àwọn tí wọ́n yàn sí ipò tó jẹ́ olórí orílẹ̀-èdè yìí lọ́wọ́ báyìí ni wọ́n gbé ìwà ìbàjẹ́ àti kíkówó dúkìá orílẹ̀-èdè Nàìjíríà náà lọ́nà tí ò dá àti eléyìí tí ò bójúmu ni wọ́n gbé wọ̀ bí ẹ̀wù tí wọ́n sì ń ṣe ìbàjẹ́ òun òṣì nínú ayọ̀ tí wọ́n fi ń dá agbádá ìdùnnú tínú wọn sì ń dùn. Peter Obi tó sọ̀rọ̀ ọ̀hún nílùú Benin tí ṣolúlo ìpínlẹ̀ Edo lánàá lásìkò eléyìí tí àwọn akọ̀ròyìn fi ọ̀rọ̀ wá lẹ́nu wò níbi àpèjẹ kan èyí tó wáyé èyí tí wọ́n fi àpèjẹ ọ̀hún sọrí iṣẹ́ takuntakun eléyìí tí alága ẹgbẹ́ òṣèlú Labour Party Julius Abure tó ti ṣe nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. èyí ló bí ọ̀rọ̀ ọ̀hún jáde lẹ́nu Peter Obi tó sì sọ wípé òun ní ìgbàgbọ́ wípé àwọn ọmọ orílẹ̀-èdè yìí ó yẹ kí wọ́n ti gbọ́n bí ó bá fi di ètò ìbò ti ọdún 2027. ó yẹ kí wọ́n lè mọ ẹni tó tọ́ àtẹni tó yẹ láti dìbò fún gẹ́gẹ́ bí ààrẹ àti àwọn ènìyàn gidi mìíràn èyí tí ó di ipò ìjọba orílẹ̀-èdè Nàìjíríà mú. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Nigerian Labour Congress ni wọ́n ti sọ̀rọ̀ báyìí tí wọ́n fọwọ́ kanlẹ̀ kéèpẹ̀jẹ́ pé wípé àwọn yóò rí dájú pé àwọn bá gómìnà ìpínlẹ̀ Imo Uzodinma àwọn bá wọ ìjàkadì ìjà lórí bó ṣe fi ọwọ́ àbùkù kan tó jẹ́ ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀hún Comrade Joe Ajaero èyí tí wọ́n nà ní Lalubole tí ojú bàbá òun fi wú kùgbùkùgbù bí ìgbà oyin tó bo ènìyàn. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀hún tí wọ́n sọ̀rọ̀ náà lẹ́yìn bí àwọn ènìyàn àti àwọn jàǹdùkú agbébọn nìkan tí wọ́n fura sí kó jẹ́ àwọn jàǹdùkú èyí tí Uzodinma ti ṣe gómìnà ìpínlẹ̀ Imo tó rán láti kọlù Joe Ajaero tí ṣe ààrẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ òun ló mú àwọn ẹgbẹ́ ọ̀hún láti sọ̀rọ̀ jáde. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tirẹ̀ ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Imo náà Uzodinma sọ̀rọ̀ jáde. Ó ní ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ Joe Ajaero kò fi ọwọ́ síbi tí ọwọ́ ń gbé ni nítorí wípé ipò èyí tó dì mú ipò àwọn òṣìṣẹ́ ni kò ní ṣe pẹ̀lú ètò òṣèlú àti ètò ìṣèjọba yálà ti ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ tàbí ìjọba ìbílẹ̀ ó ní Ajaero ti ń kọjá àyè rẹ̀ pẹ̀lú bó ṣe ń ti ẹnu àti ojúbọ ohun tí ò kàn án nínú ètò ìṣèjọba òun ní ìpínlẹ̀ Imo èyí tó fà á kí àwọn èèyàn kí wọ́n dá sẹ̀ríà èyí tó tọ́ àti èyí tó yẹ fún Ajaero. Bákan náà ni Uzodinma gómìnà ìpínlẹ̀ Imo tún tẹ̀síwájú náà lọ rẹ̀. Ó ní Ajaero òun dúnkokò mọ́ òun wípé òun ò sanwó oṣù àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ òun àti wípé òun yóò pàṣẹ fún àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ náà láti daṣẹ́ sílẹ̀ kí wọ́n yẹ iṣẹ́ lódì èyí tó fà á kí Uzodinma kòkòrò ojú sí ọ̀rọ̀ eléyìí tí Comrade Joe Ajaero kó sọ jáde bẹ́ẹ̀ bá sì gbàgbé Ajaero ló jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ìpínlẹ̀ Imo
tó sì jẹ́ pé bẹ́ẹ̀ náà ló fi ṣe ibùgbé o. Ní báyìí Uzodinma ní ó yẹ kí Comrade Ajaero tó jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ kó ti mọ ìyàtọ̀ èyí tó wà nínú fàlí àti fáìlì, àti wípé bí wọ́n bá fi ẹlẹ́mọ̀ ṣọṣọ́ òun ló yẹ kó ṣọ́ ipò tó lè mú kó ní ṣe pẹ̀lú ipò ètò ìṣèjọba bíi ti ń kó kéré mọ́tò. Adájọ́ àgbà tílé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ èyí tó kalẹ̀ sí olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà nílùú Àbújá, Adájọ́ O. Adéníjì òun mà ló ti pàṣẹ wípé àṣẹ lọba pa nítorí wàrà ṣẹṣà kí wọ́n fi Godwin Emefiele tó fi ìgbà kan jẹ́ gómìnà ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n fi sílẹ̀ kúrò nínú àhámọ́ àwọn àjọ èyí tó ń gbógun ti ìwà ìbàjẹ́ tó ń ṣe owó ìlú kúmọkùmọ EFCC kí wọ́n ṣí sílẹ̀ kó máa lọ láyọ̀ àti àlàáfíà. Bẹ́ẹ̀ bá gbàgbé, Godwin Emefiele tí í ṣe gómìnà tẹ́lẹ̀ rí nílé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà òun ló bẹ nínú àhámọ́ àwọn àjọ EFCC, àwọn àjọ èyí tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ṣíṣe owó ìlú kúmọkùmọ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wípé ó tarí àwọn owó kan ní pọ́npọ́ tó sì nà wọ́n ní kùmọ̀ lórí lásìkò tó ń bẹ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ilé ìfowópamọ́ CBN ìyẹn ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà láti ìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti pàṣẹ yíyọ kúrò ní ipò Godwin Emefiele láti inú oṣù kẹfà ọdún tá a wà yìí ló ti wà láhàámọ́ àwọn àjọ EFCC tí wọ́n sì ti ń ṣe ẹjọ́ rẹ̀ lé ní tere èjì tere láti ìgbà náà, ṣùgbọ́n lánàá ti ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ kejì nínú oṣù kọkànlá ní adájọ́ Adéníjì ló ní wípé kí wọ́n fi Godwin Emefiele sílẹ̀ láìsí ẹjọ́ kankan lórí rẹ̀ mọ́ kó máa lọ sílé rẹ̀ láyọ̀ àti àlàáfíà lẹ́yìn akitiyan àwọn agbẹjọ́rò eléyìí tó ń gbẹjọ́ rojọ́ fún Godwin Emefiele ní àṣẹ ọ̀hún wáyé wípé kí wọ́n fi Emefiele sílẹ̀ kó máa lọlé rẹ̀ láyọ̀ àti àlàáfíà. Ilé ẹjọ́ gíga eléyìí tó kalẹ̀ sí Tafawa Balewa Square TBS ní ìpínlẹ̀ Èkó lánàá ti ṣe ọjọ́bọ̀ ni wọ́n ju arákùnrin kan ẹni ọdún mẹ́rìnlélógún eyín tó jẹ́ ọlọ́kadà tí ń wa ọ̀kadà alùpùpù Idris Agunbíadé ni wọ́n ti jù ú sí ẹ̀wọ̀n ọdún mọ́kànlélógún báyìí fún ẹ̀sùn ìdígunjalè eléyìí tó jẹ̀bi rẹ̀ níwájú ilé ẹjọ́ ọ̀hún, gẹ́gẹ́ bí adájọ́ Sherifat Shonaiki bó ṣe korò ojú sí ìgbésẹ̀ àti ìwà búburú eléyìí tí Idris Agunbíadé ọ̀hún tó wò. Òun ló fà á tó fi ṣí ìwé ìrántí òfin ìpínlẹ̀ Èkó àti eléyìí tó ní ṣe pẹ̀lú ìwà ìdígunjalè tó ń ti ìbọn lọ́wọ́ ni wọ́n ṣe fún Agunbíadé. Lẹ́yìn atótónu àwọn agbẹjọ́rò tọ̀tún àti tòsì ni wọ́n rí i pé ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án, tí wọ́n sì ní kó lọ ṣe ẹ̀wọ̀n ọdún mọ́kànlélógún nítorí pápá kálọ̀ kábọ̀. Gẹ́gẹ́ bí wọ́n ti tẹ̀síwájú ẹni tó jẹ́ olùpẹ̀jọ́ èyí tó rojọ́ tako Idris Agunbíadé nílé ẹjọ́ ọ̀hún èyí tó wà ní TBS ní ìpínlẹ̀ Èkó lánàá, eyín ọ̀gbẹ́ni Moses Kuku ó sọ di mímọ̀ wípé Idris Agunbíadé ló ti wà nínú àhámọ́ láti ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù kọkànlá ọdún 2019 ló ti wà láhàámọ́ kó tó di pé wọ́n gbé ìdájọ́ rẹ̀ sókè lánàá. Wọ́n ní ọ̀gbẹ́ni ọ̀hún èyí tó ja ọ̀gbẹ́ni kan èyí tí orúkọ rẹ̀ jẹ́ Mmachi ló jà lólè owó eléyìí tó tó ẹgbẹ̀rún bíi èyí tó lé ní igba náírà 220,000 naira èyí tó ja arákùnrin Mmachi ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kẹwàá ọdún 2019 ní nǹkan bíi aago 4 ìrọ̀lẹ́ ní agbègbè oko afọ́n ní ìpínlẹ̀ Èkó, èyí tí wọ́n sì rí mú tí àwọn tó kù rẹ̀ tí wọ́n jọ ṣiṣẹ́ ibi ọ̀hún tí wọ́n nà pápá bora. Ṣùgbọ́n láti inú oṣù kọkànlá ọdún 2019 náà ló ti wà láhàámọ́ kí wọ́n tó tún ẹjọ́ rẹ̀ gbé jáde lánàá, níbi tí adájọ́ Sherifat Shonaiki tó ti korò ojú sí ìgbésẹ̀ àti ìwà búburú eléyìí tí Agunbíadé tó wù pẹ̀lú owó àti ìbọn èyí tí wọ́n já ènìyàn ọ̀hún lólè ní báyìí wọ́n ní kó lọ rèé ṣe ẹ̀wọ̀n ọdún mọ́kànlélógún kó tó máa lọ sílé rẹ̀ láyọ̀ àti àlàáfíà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òṣèré orí ìtàgé tòun ti sinimá àgbéléwò Eniola Badmus
ọmọ ghetto gbogbo bisgẹ̀ ìmà ló ti sọ̀rọ̀ jáde wípé bí tí ń kó kéré mọ́tò bí náà ogún òun ò ní ọ̀rẹ́kùnrin kankan ó ní ó sì jẹ́ nǹkan tó ń ba òun lọ́kàn jẹ́ lápá kan inú ọkàn òun. Arábìnrin ọ̀hún ti ṣe ẹni ọdún mẹ́rìndínláàádọ́ta 46 years tó jẹ́ òṣèré orí ìtàgé sinimá àgbéléwò ti elédè Yorùbá pọ́nbélé Ẹniọlá Badmus ló sọ̀rọ̀ ọ̀hún èyí tó fi léde sórí ìkànnì Instagram rẹ̀ kó tó di pé ó ká kinní ọ̀hún kúrò lórí Instagram rẹ̀ ló ti sọ di mímọ̀ wípé kì í ṣe pé kún òun láti inú ọkàn láti máa fi àwọn ìrìnàjò afẹ́ àti ipò tí òun wà nínú ìgbéyàwó tàbí láàrin ọ̀rẹ́kùnrin òun sórí ayélujára, ṣùgbọ́n òun ò ní àwọn nǹkan méjì kan. Ó ní àkọ́kọ́ níbẹ̀ òun ò ní ọ̀rẹ́kùnrin kankan bíi tí òun kò kéré tó, bẹ́ẹ̀ sì ni òun ò ní owó rárá ó ní àwọn nǹkan méjì yìí ni àwọn èèyàn retí tó sì jẹ́ pé nítorí àìní àwọn nǹkan wọ̀nyí ló fà á tóun ò fi àwọn nǹkan náà sórí ayélujára Ẹniọlá Badmus èyí tó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn òṣèré sinimá àgbéléwò tó jẹ́ ọ̀kan nínú àwọn obìnrin tó kópa takuntakun nínú àwọn sinimá náà èyí tó ṣe bẹbẹ nínú eré kan tí wọ́n pè ní Jennifer àti ọmọ ghetto èyí tí Fúnkẹ́ Akíndélé tó gbé jáde bí ọdún mélòó sẹ́yìn. Òun ló sọ̀rọ̀ náà ó ló sì ń dùn òun lọ́kàn báyìí pàápàá jù wípé bí òun ti tó yìí kóun má ní adé orí àbí ọ̀rẹ́kùnrin tàbí àfẹ́sọ́nà kankan ó ní nípa ìdí èyí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n dákun dábọ̀ kí wọ́n fi àdúrà kí wọ́n fi máa fi ti òun lẹ́yìn ó ní ohun gbogbo ló ní ṣe pẹ̀lú àdúrà. tó ẹ̀yin ará ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ Jímọ̀ ọjọ́ Ẹtì títí di ojúmọ́ láti máa láǹfààní sí ọ̀tun ìròyìn míì. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà òní náà wá Fúnmi Adélúgà lẹni tó mú ìròyìn wá sí ojú agbóhùnmáwòrán yín. Ire àtayọ̀ la ó fi pàdé. Ẹ ṣeun gan ni Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.